Africa Content TV. Adékúnlé Ràṣídì. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ọmọ ọjọ́ òun láti dé mẹ́rin ó bẹ̀ mọ́ mi lọ́wọ́. Àìdé Ràṣídì Adékúnlé Ràṣídì. Gbogbo ẹnu mi ló tọ́ eléyìí. Àìdé Ràṣídì lọ́wọ́ tó mi. Ọ̀rọ̀ ìdìbò làbá wá ní. Ẹ̀yà létí. Àwọn èèyàn wa la wá bá sọ̀rọ̀. Òkè màbọ́ la wá yí. Ibi ìlàgbẹ́ ń dì. Ibi ìlàgbẹ́ ń dì. Ibi tá a bá ti di ní òun là ń mú lọ sílé èkó. Àìyẹ́ wá sí ìwò ní dandan. Lápọ̀rọ̀ ló ń bá àìṣe lábírí. Àdẹ̀bí ṣakọ́. Àìyẹ́ wá sí ìwòmí. Àfihàn ẹ̀dẹ̀ síwájú ọlọ́gbọ́n bá ní. Ẹni máa ṣe dáadáa. Ọlọ́gbọ́n gbélé kó dáadáa. Láyé àwọn olówó bàbá yìí kéré. Wọ́n ti yàn wá jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo Yorùbá o. Ìfẹ́ni tẹ́tẹ́ láyé àwọn lọ́rọ̀. Ìgbà tó dà yá ń bí ẹ lá. Ẹnu ké mọ́ ń ṣì tìbí.